orúkọ mi ní Royal Majesty Ọba Ògúndànà Moses Akínwándé Òyìnbó Ìkòyí Ọlátúnjí wa Oníkòyí ti ìlú Ìkòyí Èkìtì níjọba ìbílẹ̀ Ìkọ̀lé. Ibo ni orírun Ìkòyí Èkìtì? Báwo ni wọ́n ṣe ṣẹ̀? Ta ló tẹ Ìkòyí Èkìtì dó? Ṣé púpọ̀ orírun Ìkòyí wọ́n wá láti Ifẹ̀. Ìkòyí jẹ́ ọmọ bàbá àti ìyá pẹ̀lú Olúgbọ́n Àrẹ̀sà Oníkòyí. Àmọ́ ẹ̀ta yẹn ọmọ bàbá àti ìyá ni wọ́n. So Ògún dẹ̀ ni ó bí wọn, ó bí àwọn ẹ̀ta yẹn. So gbàtí Oníkòkò ń kúrò ní Ifẹ̀, gbàtí Ifẹ̀ ń fẹ̀ sí gẹ́gẹ́ bí a ṣe fẹ́ kí láti mọ ìtàn ilẹ̀ Yorùbá, orírun wa Ifẹ̀ Yorùbá ayé tàn sí ogun làwọn Ìkòyí ń jà káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. A bá ti jagun débì kan, Ìkòyí á dó síbẹ̀ láti ìlú kan sí ìlú kan, bí Ìkòyí ṣe ń débẹ̀ nìyẹn. Then Ìkòyí ó wà ní Èkó, Ìkòyí ó wà ní Ọ̀yọ́, Ìkòyí wà ní Ọ̀ṣun, Ìkòyí wà ní Èkìtì, Ìkòyí wà ní Kogi, ó tún wà ní Oǹdó àti Ògùn. So Ìkòyí jẹ́ àwọn jagunjagun. Wọ́n náà pé Ìkòyí ẹ̀ṣọ́, ọmọ adìrẹ́lógún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So bí a ṣe dó sí ibi, ẹni tó jẹ́ ká kọ́kọ́ dó síbi òun ni wọ́n pè ní Ọba Bakumba, Ọba Ṣẹ̀rọ̀ àtòrí ogun dó. Wọ́n kọ́ láti gbàtà ń jagun káàkiri, wọ́n jagun débi tí a dó sí ní àpòlé Ìkòyí tí ó wà lẹ́gbẹ̀ẹ́ Ìkọ̀lé. Mo rò pé ìpolé ibi tán wà tẹ́lẹ̀ ìpolé wọn kọ́ lọ síbi kan tán ń pè ní Òkè Ìlìjù. Ibẹ̀ náà kọ́ sẹ́tù sí. Ìgbà tí èdè àìyedè ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn, wọ́n láti wá gbogbo kíní ilé tó wà ńbẹ̀ nígbà yẹn. Kò lé ní district officer. Nígbà tó ní ẹ ṣe lè máa ṣe ìkan láì gbàṣẹ lọ́wọ́ Ẹlẹ́kọ̀lé. Òun ló bí colonial district officer yẹn nínú. Ọkọ̀ wọ́n ṣe destroy, wọ́n ṣe wipe off gbogbo settlement ń lọ níbi area ọbẹ̀ náà pẹ̀lú Òkè Ìlìjù. But ìgbà tí Ẹlẹ́kọ̀lé rí mọ̀ pé àwọn ará bíi ṣáà tó máa pa súpolé wọn ní kéde kan náà ṣàkóhun wá sí Ìkọ̀lé. Ṣé wọ́n gbé adé wá láti Ifẹ̀ nígbà tí wọ́n bọ̀? Bẹ́ẹ̀ ni, Adé Ègbèdè ni àwọn bàbá Bakumba, ọba àkọ́kọ́ tó tẹ Ìkòyí Èkìtì dó ló gbé wá. Adé tán dẹ̀ pé ní Adé Ègbèdè, ó jẹ́ adé tí wọ́n ṣe pẹ̀lú ẹ̀yọ̀wó. Ẹ̀rí láyé àtijọ́, ẹ̀rí pé ẹ̀yọ̀wó ló jẹ́ olówó tó rí náà ó máa ń pẹ́. Ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó ṣòro orí. Òun náà lè fi ṣe adé Oníkòyí tó gbé wá láti Ifẹ̀. Àmọ́ nínú ìtàn kan tí ó jẹyọ láti ààfin Ẹlẹ́kọ̀lé, wọ́n ní Oníkòyí ti Ìkòyí Èkìtì wípé wọn ò dádé nígbà tí wọ́n tẹ bídó, wípé baálẹ̀ ní abẹ́ àkóso Ẹlẹ́kọ̀lé ni wọ́n. Kì í ṣe ìròyìn tí ó fojú pamọ́ rárá. Recent years, about 40 years ago, they are still baálẹ̀. Not until recent time, politics wọ́n bẹ̀ sí ẹgbọ́n lọ́wọ́ bẹ̀ sí upgrade ọba. Wọ́n dé tàbá ìpè upgrade political ọba sí pọ̀. These are political obas. Inú mi dùn láti gbé ìbéèrè bẹ́ẹ̀ because tá a bá wo oríṣiríṣi ìṣàkun oríṣiríṣi awuyewuye tó ti ń ṣẹlẹ̀, a rí pé Ìkòyí jẹ́ ibi tí ó fẹ́ ìfẹ́, a ní ìfẹ́, a dẹ̀ máa ń kóra mọ́ra, kóyàn mọ́ra. A gbé adé wa wá láti Ifẹ̀. Ibi tá a wáyé gangan kọ́ la dó sí. Ṣùgbọ́n ohun tó wáyé ní 1925 thereabout, ọba Ìkọ̀lé ìgbà yẹn, ọba Adélẹ́yẹ, òun ló pe gbogbo àwọn ìlú tí ó súnmọ́ Ìkọ̀lé wípé wọ́n fẹ́ kí àjọṣe ní àjọṣepọ̀ tó dán mọ́rán, kí àjọ papọ̀ ká tún mọ́ra wa
láti pé káwọn kan máa rí ẹ̀tọ́ gbà lọ́wọ́ ìjọba oríṣiríṣi nǹkan tó yẹ kó máa wá sí ìlú tí wọ́n ti wò pé kí ló wà ń bí ó kéré o àti ilẹ̀ fún wọn ni wọ́n sì pé gbogbo àwọn ọba tí wọ́n wà ní àyíká bí ọba mẹ́jọ Aláàsìn Ọlọ́ọ̀túnjà Olùsìn Oníkòyí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Àsábà Ọlọ́rìn ti Tèmídire bí wọ́n ṣe ní pé kí gbogbo akáwà papọ̀ nìyẹn òǹgbà ìfẹ́jẹ̀ ìjọba nígbà yẹn tí ò sí èdè àìyedè tí ò tí ì sí pé bóyá olúkú fẹ́ máa ẹlẹ́yàmẹ̀yà ni a fi darapọ̀ àwọn bàbá wa ṣe wá ní 1926 ní gbogbo àwọn ìlú yẹn wá súnmọ́ Ìkọ̀lé láfi wá jọ ń ṣe pọ̀ wọ́n wá dá nǹkan tó ń pè ní ẹgbẹ́ ọba sílẹ̀ ní àsìkò yẹn wọ́n dá ẹgbẹ́ ọba that is àwọn ọba tó kóra wọn jọ lójú kan. Ẹlẹ́kọ̀lé ń fún yàn ládé torí àti di ọba wọn kò máa ṣẹ̀yìn Ẹlẹ́kọ̀lé anybody tó bá fẹ́ di ọba níbí Ẹlẹ́kọ̀lé ní láti approve ẹ̀ tẹ́lẹ̀kọ̀lé ò bá approve ẹ̀ wọn ò lè sọ di ọba tó báwo lẹ ṣe jẹ́ ọba. a jẹ́ pé ká sọ pé kábíyèsí ọba Ẹlẹ́kọ̀lé ni wọ́n fi àṣẹ àtọwọ́ sí gbogbo àwọn tí wọ́n ń dádé pátápátá láìpẹ́ yọkan. ṣùgbọ́n wọ́n sọ wípé àwọn tí ń dé adé tiwọn kó tó di wípé wọ́n darapọ̀ mẹ́gbẹ́ ọba. ṣé baálẹ̀ ni wọ́n jẹ nígbà tí wọ́n fọ́ọ̀mù ẹgbẹ́ ọba yìí. baálẹ̀ ni wọ́n. àmọ́ ńgbà tí ó ti wá jẹ́ pé baálẹ̀ ni wọ́n jẹ kí ló dé tó wá ń pe ìgbè yẹn ní ẹgbẹ́ ọba tí wọ́n pè ní ẹgbẹ́ baálẹ̀. torí pé agbègbè ọba kò ń ṣàgbègbè baálẹ̀. ọba Ẹlẹ́kọ̀lé nìkan lọ́ba. The traditional ọba here is Ẹlẹ́kọ̀lé. ṣé ọ̀pọ̀ ìgbà tí ìjọba tó wá ń yí tó kálukú mọ̀yàn ní gọ́ọ̀mẹ̀ntì tó yẹ pọ̀rọ̀ gọ́ọ̀mẹ̀ntì lọ́n fi ń ṣọ̀rọ̀ ọba tèmi náà bá mọ̀yàn ní gọ́ọ̀mẹ̀ntì mọ̀dà bá dẹ̀ lówó dẹ̀ lápò máa di ọba nǹkan tí gbogbo èèyàn ń ṣe nìyẹn but the ọba is Ẹlẹ́kọ̀lé everybody else was baálẹ̀ then. adé tiwa adé gbèdé ni then tó bá sọ pé gbé adé wà bí baálẹ̀ ẹ sọ pé ṣé ó ní Ẹlẹ́kọ̀lé fi ọba Ìkòyí kankan jẹ rí àbí bí ìjọba ṣe ń fi ọba Ẹlẹ́kọ̀lé jẹ ọba náà ṣe fi Oníkòyí jẹ ọba ṣùgbọ́n kò sí báyìí lè rí ibi tí ẹ̀gbọ́n àmà ní ẹ̀gbọ́n àmà láàbúrò àmà ní àbíkẹ́yìn àbí bẹ́ẹ̀ kọ́ so gbogbo àwọn lè wà ní òkè ẹnìkan ló máa wà lókè lọ́jọ́ kan ẹni tó bá tún yá ẹni mìíràn tún bọ́ síbẹ̀ bọ̀ pé bóyá tí àwọn ìtorí ìmọ̀ye wà ń sìn ìbáṣepọ̀ tó dán mọ́rán ó wà láàrin àwa pẹ̀lú Ìkọ̀lé Èkìtì pẹ̀lú Ìkòyí torí abáníká sọ nísìn èyí àtẹ̀mí gangan tó bójú òkùnkẹ́ bí ọba Ìkòyí nísìn ọmọ Ìkọ̀lé ni àtijọ́ fẹ́ra intermarriages wà àjọ ń ṣe nǹkan papọ̀ so kò lẹ̀ sí ẹlẹ́yàmẹ̀yà kò lẹ̀ sí pé bóyá àjọ ń lòdì síra àbí bóyá à ń bára wa jà. kò sí kankan nínú wọn tí wọn accept torí ìgbà tó ń wá yẹn kò sí pọ́n dédé wá láìláì pẹ̀lú ẹnu o ó ní pépà tí kóòtù ṣe lórí ọ̀rọ̀ yìí tó wà lọ́wọ́ wa ó ní nǹkan tó sọ nínú pépà yẹn ó lé ẹni tí wọ́n sọ pé àlejò ni mí níbí o màá máa ṣe báyìí o ìwọ ní ọba wa o tí gbogbo tán fi kàtẹ́. ìbéèrè tí mo wá fẹ́ bi yín ni wípé nígbà tójú ti wá ń là tójú ń fẹ̀ sí kí ló dé tí ogun ò jà mọ́ kí ló dé tí wọ́n sọ pé kí oníkálukú padà sí ààyè wọn níbi tán ti wá. You are very smart the same question la ṣe ń béèrè nsìn ṣùgbọ́n téèyàn bá ní ọmọ tọmọ yẹn tó gbọ́rọ̀ sí lẹ́nu tó ṣe dáadáa kò ní fẹ́ dá padà for example kí ni kí àwọn Ọ̀ṣun ká ní kó máa padà sípò lé wọn tí wọ́n lè lọ inú wa dùn kó má lè lọ ọ̀tún wọn ò lè lọ torí pé àwọn ọmọ wọn ti interact pẹ̀lú àwọn ọmọ tiwa aláwọn ọ̀rẹ́ gidi ńbẹ wọ́n fẹ́ wa níyàwó àfẹ́ ọmọ wọn náà lọ́kọ so gbogbo ìfẹ́ tí wàá wọnú ara wọn plus aya tí àti ìfẹ́ tí Ẹlẹ́kọ̀lé ní sí wọn Ẹlẹ́kọ̀lé ti sọ wọn gbogbo wọn bí ọmọ. kí ló wá dé tí bàbá wa Ẹlẹ́kọ̀lé ọba Ẹlẹ́kọ̀lé tí wọ́n fi gbà kí wọ́n fi wọn jọba nígbà tí wọ́n mọ wípé baálẹ̀ ni wọ́n wípé wọ́n ń dádé láti ilẹ̀. ẹ yẹ kí n answer question yẹn this way ṣe pé question yẹn ó wà complicated a little bit.
in my own word mi fẹ́ rúdù kan ní mo sọ̀rọ̀ tó rúdù sáwọn ọba wa torí nǹkan tẹ́lẹ̀kọ́ lè bá sọ pé ọba ni náà lọ bá wa ẹgbọ́n mi ṣe rí traditionally baálẹ̀ ni wọ́n but ìgbà tí olúkálukú náà ó bímọ ọmọ ẹ̀ di lọ́ọ̀yà ọmọ ẹ̀ di doctor ọmọ ẹ̀ di kí ló wá ń pè é attorney general bàbá ẹ̀ pè é pé ọmọ àwọn náà máa lè ṣe báyìí ẹ ká bá bàbá sọ ìfẹ́ tí bàbá ní sí wọn yẹn àti ṣe pledge ni àbí kí n pè covenant tó ti wà láàrin wọn láti bẹ̀rẹ̀ tọ́hún lè fraud ìṣèbí ìkọ̀lé náà tó ń dàgbà sí ni ìkọ̀lé náà ń gbòòrò sí ni tó bá méjì bá wà ń bẹ̀ náà kò bad tó bá mẹ́sàn-án náà bá wà ń bẹ̀ kò bad bí kí ni ẹ̀ ṣe ìṣẹ̀lẹ̀ nìyẹn bọ́ tí wọ́n pé tíyàn bá ti jẹ ọba bá ti gbéṣẹ́ another person á jẹ́ ìwà ẹni tó gbéṣẹ́ yẹn ó lè yàtọ̀ sí ìwà ẹni tó tún máa jẹ́ yẹn. sọ pé ìfẹ́ ìgbà yẹn ló jẹ́ kí Olúkúkò wá papọ̀ múra tàbí ń jọ ṣe papọ̀ ṣùgbọ́n bí wọ́n ṣe ń jẹ ọba Ìkòyí ni wọ́n ṣe ń jẹ ọba Ìkọ̀lé àbí bóyá àwọn Ìkọ̀lé lè rẹ́ mi létí o bóyá lè sọ fún wa bóyá wà nínú ìtàn wípé Ẹlẹ́kọ̀lé fi Oníkòyí kankan jẹ rí bí wọ́n bá nínú ìtàn kan jẹ́ ká mọ Ẹlẹ́kọ̀lé tó fi Oníkòyí kankan jẹ rí tàbí tó fi Olúsìn jẹ rí tàbí tó fi Asábà jẹ rí tàbí tó fi Ọlọ́ọ̀túnjà jẹ rí ṣùgbọ́n ìfẹ́ náà fi kóra pọ̀ ńgbà yẹn nígbà náà wá pé àwọn USSR ńgbà yẹn Russia tán kóra papọ̀ ìgbà tí ọ̀rọ̀ tó ń wọ̀ Olúkúkú dẹ̀ tó ń wà láyé ẹ̀ bó ṣe rí gan nìyẹn. wọ́n ní ipò baálẹ̀ ní gbogbo ẹ̀yin mẹ́tàlá tí ẹ bẹ̀rẹ̀ ìgbé ọba wọ́n ní ipò baálẹ̀ tó jẹ́ wípé àwọn olóyè gíga ìlú Ìkọ̀lé ni wọ́n pín yín sí abẹ́ wọn wípé ẹ ní direct contact direct access pẹ̀lú Ẹlẹ́kọ̀lé nínú àtẹ̀jáde tó wá látọ̀dọ̀ wọn. ṣe rí ìgbà tí tó wá sọ́dọ̀ àwọn yẹn ó ní àwọn ilẹ̀ tó wà nísinsìnyí ó ní àwọn ìdílé tó ní nínú Ìkọ̀lé ṣe get for example ó ní bí Ẹlẹ́kọ̀lé gan ṣe rí wọn ọlọ́tí ni mí èmi ní gbákejì Ẹlẹ́kọ̀lé ó ní àwọn tó wá jẹ́ pé tó wá fẹ́ rí Ẹlẹ́kọ̀lé ọ̀dọ̀ mi ló máa wá sí àwọn tó jà ń kó ó ní bàbá Ẹdẹmọ gbogbo pátápátá lọ ní ìpolé tán ti wá ẹgbẹ́ náà pe baálẹ̀ náà jẹ́ gbà yẹn kò tí ì pẹ́ sí báyìí tán ṣe bẹ̀rẹ̀ sí jẹ́ ọ̀rẹ́ ni wá táwọn sọ pé téèyàn kan máa wà ń kọ̀ lé bí wàá sọ pé òun lọ sí baálẹ̀ láti tún tell you the authentic name ìkẹta ń jẹ́ but àwọn olùtàn kúndùn báyìí ní àwọn àrà Ọ̀túndá Àsín Ìgbọ̀nà Ìsábà Ìkòyí Odò Ọ̀rọ̀ Tèmídíré Ọ̀rẹ́ Odò Ìkùnrí Ìjẹ̀bú Àgègè. baálẹ̀ ni wọ́n jẹ́ ń gbà náà. baálẹ̀ ni wọ́n àwọn ló fọ́ọ̀mù 13 ìgbẹ́ ọba ń gbà yẹn àwọn gan náà mọ̀ sí ìgbẹ́ ọba láwọn ìlú tí mo dákọ̀ wọ̀nyẹn. ṣùgbọ́n nǹkan tí ó wà jàmé tó wà important tí wọ́n lè change ni pé baálẹ̀ ni gbogbo wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sí lè tó jọba lẹ́yìn Ìkọ̀lé nínú wọn ìyẹn sátẹ̀. irú kan tó mọ̀ kàn wá sọ ni pé kán má sọ nǹkan tí ó lè fi yí ìtàn padà bí àwọn bàbá wa ṣe ń ṣe tí ìfẹ́ wà tí àlàáfíà wà tí a lè jọ ń ṣe kí náà fi kọ́ni kó mọ̀lùpọ̀ bọ́ ní èdè Yorùbá la jọ ń ṣe tí wọ́n bá ní ibi tí ó wà documented wọ́n lè mú wá ká wò pọ̀ gẹ́gẹ́ bí èmi o ọba Ìkòyí o tí mo dẹ̀ mọ ìtàn Ìkòyí débi tí mo mọ̀ dé kò sígbà tí Ẹlẹ́kọ̀lé tó lè fi Oníkòyí jẹ kò dẹ̀ sí olóyè kankan ní inú Ìkòyí tí Ẹlẹ́kọ̀lé lè fi jẹ Oníkòyí ló lè fi olóyè kankan jẹ ní ìlú Ìkòyí. mo lọ rí pé kíní wọn ti sort it out láti nígbà Morgan Equerry tó ń lọ fẹ́ di wàhálà nígbà tó di pé àwọn kan fẹ́ pé èmi lójú ẹ lọ èmi ní ojú ẹ lọ ìjọba ò dẹ̀ fẹ́ wàhálà ìjọba dẹ̀ ṣe nǹkan tó ń pè ní Morgan Equerry bàbá ìṣe wọn dẹ̀ jẹ́ kọ́ mọ̀ pé Olúkúlùkù ni ó ní prescribe authority in your own kingdom pé Olúkúlùkù ló ń ṣe àkóso ìlú tiẹ̀ Ìkòyí nísìnyí ó wà lẹ́gbẹ̀ẹ́ Ìkọ̀lé ṣùgbọ́n àjọṣepọ̀ tó dán mọ́rán bíi pé Oníkòyí àti Ẹlẹ́kọ̀lé ìgbà yẹn wọ́n súnmọ́ra gidi gan
tí ò bá rí bẹ́ẹ̀ nígbà tí wọ́n ní kí kákúra papọ̀ wá síbí ẹ̀yìn Ìsábà ni a dúró ṣùgbọ́n Ẹlẹ́kọ̀lé ìgbà yẹn ó pe Oníkòyí ìgbà yẹn tó ń pè ní Èkémọdé Òróògùnṣe òun ni Oníkòyí ìgbà yẹn Òtítọ́jú lórúkọ ẹ̀ bọ̀tẹ̀ Èkémọdé Òróògùnṣe náà ń pè ó jẹ́ ẹni tó máa ń wo ifá fún Ẹlẹ́kọ̀lé ìgbà yẹn ó ní ibi tó wà yẹn jìnnà tuntun mi mo wà bọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi gangan ó ní Ìkòyí wá súnmọ́ Ìkọ̀lé gangan báyìí ṣùgbọ́n Ẹlẹ́kọ̀lé kọ̀ọ̀kan ò lè sọ pé òun fi Oníkòyí kan jẹ rí o ẹ má jẹ́ ká sọ ọkọ̀ tí ìfẹ́ wà láàrin wa o àbára wa jà ṣùgbọ́n àwọn tó bá mọ ìtàn ni kó máa pa ìtàn ẹni tí ò bá ti mọ ìtàn kó lọ béèrè dáadáa kó má kàn dá èdè àìyedè sílẹ̀ tó bó ṣe rí nìyẹn o Oníkòyí oúnjẹ baálẹ̀ Oníkòyí ni Oníkòyí láti ayé ìṣẹ̀wá ó dẹ̀ gbé adé ìṣẹ̀ǹbáyé wá láti Ifẹ̀ òun náà pè ní adé Ègbèdè. Kábíyèsí ó ti tó Oníkòyí mélòó tó ti jẹ ní ìlú Ìkòyí Èkìtì? tí bá ní ká máa kà á tó bí 19 tí bá ní ká máa kà tó wọ́n lẹ́nu gbà tá a dé Ìkòyí ibi tá a wà yìí Èkémọdé Òróògùnṣe Òtítọ́jú àkọ́kọ́ Ọlárewájú ìkejì Ajíbádé ọba Ajíbádé ìkẹta ọba Fálákí ìkẹrin èmi ní ọba karùn-ún tó máa jẹ ní ibi adẹ tí ń jẹ ọba bọ̀ láti Ìkòyí ti pẹ́. ṣé gbogbo àwọn ọba yìí ló sì di adé? gbogbo wọn ló dé adé Ègbèdè alápátá. kí ni ìlànà tẹ́ fi ń jọba nílùú Ìkòyí Èkìtì? yes inú mi dùn fún ìbéèrè ṣe púpọ̀ ìlànà tá a fi ń jọba ni pé ilé méjì ló ń jọba nílùú Ìkòyí Èkìtì Ìlẹ̀dìn àti Ìlẹ̀ṣà bọ̀tá a fẹ́ pé gbogbo ẹ̀ kó yí àwọn èèyàn pé Ìlẹ̀dìn wọ́n á pè ní Òkè Òde wọ́n á pè Ìlẹ̀ṣà ní Odò Òde tí ọba tó wà ní Òkè Òde báyìí tó bá lọ gbéṣẹ̀ ẹni tó láti Odò Òde ló máa bọ́ sí Ìlẹ̀ṣà family nìyẹn ruling houses méjì ló ń jọba ìjọba ló dẹ̀ máa sọ fún wa pé àsìkò báyìí nìkẹ́ bẹ̀rẹ̀ tí àtijọba tó bá dẹ̀ máa ṣe ìjọba ló máa mú àwọn tó máa wá ṣe wọ́n dẹ̀ máa ṣe irú tèmi tí mo mọ̀ tí mo dẹ̀ rí pé mo yẹ ń ṣe náà tẹ́lẹ̀ nìyẹn tí mo mọ̀ ni pé ààfin náà ti máa wá ṣe selection àwọn Oníkòyí high chief Oníkòyí council àwọn afọbajẹ Ìkòyí ló dẹ̀ máa ṣe pẹ̀lú local government chieftaincy local government representative from chairman secretary then from chieftaincy Ado wọ́n wà represented all the security agencies wọ́n wà represented àwọn ilé gbogbo ní Ìkòyí wọ́n wà represented inú ààfin náà dẹ̀ ti máa ṣe selection náà ṣe tèmi náà nìyẹn inú ààfin bí náà ti ṣe selection fún tí àwọn onífá wọ́n dífá gbàtọ́ ń dá ifá ní pé ifá mi ló dáa jù ẹnìkan tẹ̀ tó ń sọ pé òun ò fẹ́ pé irọ́ òun ò gba nǹkan tí ifá wí àwọn tó lẹ́wọ́ látọ̀dọ̀ ìjọba ní pé tí òun bá ti gba nǹkan tí ifá wí o àwọn afọbajẹ kán dìbò àwọn afọbajẹ tó ń dẹ̀ dìbò gbogbo wọn dẹ̀ dìbò fún mi bí ìjọba dẹ̀ ṣe fọwọ́ sí ìjọba ló dẹ̀ wá gbé ọ̀pá àṣẹ àti ìwé ẹ̀rí fún èmi gẹ́gẹ́ bí ọba Ìkòyí so kì í ṣe Ẹlẹ́kọ̀lé kọ́ Kábíyèsí ọba. àwọn wo ni ìgbìmọ̀ tí wọ́n bá yín tukọ̀ ìṣèjọba láàfin? yes àwọn ìtumọ̀ tó bá mi ṣe bá náà pè ní Oníkòyí council nínú láti rí ẹni tó jẹ́ igbákejì ọba Ọ̀dọ̀fín high chief Ògúnṣakin Jacob Olúfẹ́mi àti rí bàbá àró àrí ẹsẹmọ high chief Dáramọ́lá Samson Akínọlá àtúnrí ẹlẹ́jọ̀ká àwọn bẹ́ẹ̀ àwọn afọwájẹ mẹ́fà la ní ìlú Ìkòyí pẹ̀lú àwọn olóyè tó sọ̀gbẹ̀sọ̀gbẹ̀ láti ilé gbogbo wọn wọ́n ti ń ṣe ìjọba Ìkòyí nìyẹn. kí ló rò àti ọdún tó jẹ́ dandan tó ṣe pàtàkì nílùú Ìkòyí? ẹ̀sùn orò àti ọdún tó jẹ́ dandan nílùú Ìkòyí ni ọdún Ògún ó jẹ́ dandan à ń ṣe nílùú Ìkòyí gbogbo ọmọ ìlú wa nílé lókè lẹ́yìn odi wọ́n máa ń wálé lábá a ṣe lẹ́yìn náà à ń bọ orò ọ̀gbẹ̀sẹ̀ à ń bọ Òkè Fẹ̀ríó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó pọ̀ bẹ́ẹ̀ lọ a ní ti Èkìtì Ẹyẹmọdé a dẹ̀ ní ti Ọ̀sanyìn a tún ní ti Ọ̀jìjà a dẹ̀ ní ti Olúwẹmọ àti bẹ́ẹ̀ lọ. kí ni èèwọ̀ tó rọ̀ mọ́ ìlú Ìkòyí
ìwọ̀ gbogbogbò àti ìwọ̀ ilé tó rọ̀ mọ́ ààfin. ìrọ̀ tó rọ̀ mọ́ ààfin ni pé obìnrin ò gbọ́dọ̀ ṣí orí sí wọnú ààfin. Tóbìnrin bá ṣí orí sí especially tó bá jẹ́ ọ̀dọ́mọbìnrin tó bá gbẹ́sẹ̀ lé, òun ni wọ́n sọ pé ààyè pọ̀ láàfin. Ṣùgbọ́n irú àwa báyìí sìn lójú kòkòrò, ṣùgbọ́n tá a bá rọ́mọbìnrin tó bá rẹwà tó bá ṣí orí wọnú ààfin, wọ́n bá lè wò pé bẹ́ẹ̀ ká ṣàánú ẹ̀ kó darapọ̀ mọ́ wa. Ṣùgbọ́n ara ìwà ààfin ni ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀ gbé nǹkan sórí kọjá láàfin, àbí ewúrẹ́ àbí ajá kò gbọ́dọ̀ wọnú ààfin. So bẹ́ẹ̀. kí làwọn ìwọ̀ tó wà ilé tó jẹ́ ti ìlú? Àwọn ìwọ̀ tó jẹ́ ti ìlú ó pọ̀ lóríṣiríṣi. Nínú wọn ni pé ó ní àkókò kan tí obìnrin lè jáde, ó dẹ̀ níbi tán lè dé, ó níbi tí wọn ò lè dé, ó dẹ̀ lóríṣiríṣi ló pọ̀ bẹ́ẹ̀ tó bá ń sọ ìwọ̀ nísìnyí ó pọ̀ lọ títí rẹpẹtẹ. Ṣùgbọ́n kábíyèsí, ìgbà wo ni àwọn alálẹ̀ fi yín sí orí àpèrè àwọn baba ńlá yín? mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé that was January 23, 2023. kí ni àwọn nǹkan ìdàgbàsókè àti ìlọsíwájú tí Ọlọ́run ti tọwọ́ yín ṣe nílùú Ìkòyí Èkìtì láti ìgbà náà? a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé nípa oore ọ̀fẹ́ Ọlọ́run ní ìgbà tí a gorí àpèrè yìí àti ní another health center fún ìlú fún ìwòsàn àwọn ènìyàn wa ní ìlú Ìkòyí. A tún ní ojú ọ̀nà tó já geere láti Ìsàbà sí Ìkòyí sí Ìgbẹ̀mọ̀ jáde sádó. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa ṣe mẹ́rìgórà lọ sí Ìfàkì lọ sọ́yẹ́, ṣùgbọ́n nísìnyí a dúpẹ́ lọ́wọ́ ìjọba ta ní Èkìtì state, ìjọba gómìnà wa ọmọlúwàbí tí wọ́n pè ní Abíọ́dún Oyèbánjí tó rántí wa ní Ìkòyí Èkìtì láti bá a ṣe ọ̀nà wa. Ẹ̀rí pé ọ̀nà wa nísìnyí ó ti di ológeere. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ a sì máa yí káàkiri ká tó dé ìlú Ìkòyí jáde sí Adó tí ń ṣe olú ìlú Èkìtì state. Ṣùgbọ́n nísìnyí ọmọ wa tó máa bọ̀ nílùú òyìnbó nísìnyí bọ́jà Àbújá náà ti gbé plane tá bá ti bọ́lẹ̀ ní airport tó wà ládó kò ju 30 ìṣẹ́jú wọ́n ti dé ìlú Ìkòyí Èkìtì. So a dúpẹ́ lọ́wọ́ gómìnà wa tó rántí wa nípa tọ̀nà àti ti airport. Then ní Ìkòyí Èkìtì wọ́n tó bá ṣe solar borehole, àwọn tó fún wa ní iná àti solar tó yẹ pé àwọn èèyàn wa ń jẹ àǹfààní rẹ̀ nìyí. kí làwọn nǹkan tí ìlú Ìkòyí tí ó jẹ wọ́n lógún tí wọ́n nílò báyìí tó ṣe tó pọn dandan? ẹ̀sìn pọ̀ àwọn nǹkan tó jẹ wá lógún tá a nílò báyìí ni a nídìí afẹ́ ilé ẹ̀kọ́ gíga secondary school nílùú Ìkòyí Èkìtì. A dẹ̀ tún fẹ́ health center wa tó wà ní Ìkòyí Èkìtì náà ní Ìkòyí ilé lọ́hùn náà kíjọba túbọ̀ bá a tún ṣe dáadáa káwọn èèyàn túbọ̀ máa rí ìwòsàn. Then a tún fẹ́ ọ̀nà láti Ìjẹ̀ṣà Iṣu kó já sí Ìkòyí Èkìtì, tí ọ̀nà bá tún já kó léèkì mọ́ra wọn á jẹ́ kí ọrọ̀ ajé wa kárí máa àwọn èèyàn wa tó ń ṣiṣẹ́ ọ̀gbìn á jẹ́ kó máa rí àti máa ráyè kó nǹkan ọ̀gbìn wọn jáde láti lọ́ọ́ máa tà fún àwọn ènìyàn. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ọ̀gbìn ìgbà tí wọ́n bá ráyè kó jáde ó máa ń bàjẹ́, ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ pé wọ́n kọ́ bá ṣe ọ̀nà ti Ìsàbà jáde sí Ìkòyí. Ṣùgbọ́n àtẹ̀tún lásìkò yìí sọ pé tí ìjọba báwo kan tó bọ̀ bá ṣe ọ̀nà omi àti gbogbo ohun tí à ń fẹ́ fún ìlú Ìkòyí Èkìtì. kábíyèsí, ǹjẹ́ àwọn ọmọ ìlú Ìkòyí Èkìtì ǹjẹ́ wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú yín láti mú kí ìlú Ìkòyí Èkìtì kó ní ìlọsíwájú àti ìdàgbàsókè látìgbà tí ẹ ti dé orí ipò kó tó di pé ẹ wá súre? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹnugbà tí a dé ipò yìí inú mi dùn pé gbogbo àwọn ọmọ ìlú wa a ní ìbáṣepọ̀ tó dánmọ́rán, àwọn lè fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú mi torí pé mo sọ fún wọn pé àjọ ní ìlú yìí ni. Mo dẹ̀ máa ń pòwe kan fún wọn pé tí òyìnbó bá sọ pé èso bèè kì í ṣẹrù ẹnìkan, pé gbogbo wa ni ká jọ gbé. Wọ́n dẹ̀ ń bá mi gbé àdẹ̀jọ́ ń gbé, ìlú dẹ̀ ń gún régé láàrin àwa olóyè gbogbo, àlàáfíà jọba láàrin àwọn ọ̀dọ́, àlàáfíà jọba láàrin àwọn obìnrin ìlú, àlàáfíà jọba láàrin àwọn ọkùnrin ọ̀dọ́ wẹ́wẹ́, àlàáfíà jọba. Báyìí ẹ rí pé láìpẹ́ yìí a jẹ oyè kan lénìí báyìí tí bí gbogbo wọn ṣe pọ̀pọ̀ ṣìṣe. Ìlú tó bá ti lálàáfíà nǹkan máa tẹ̀síwájú. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọmọdé àsìkò ìtúbọ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn Oníkòyí Council tí wọ́n bá wa ṣe ìlú náà tó ń gbárùkù tì mí tó ń jẹ́ kí ìlú mẹ́hẹ. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn obìnrin ìlú nítorí pé wọ́n dúró tì mí, wọ́n jẹ́ kí ìlú náà
wọ́n jẹ́ kí ó mẹ́hẹ. Báwọn náà ni àwọn ọ̀dọ́ ìlú àdúpẹ́ lọ́wọ́ wọn nítorí pé gbogbo tá à ń sọ fún wọn ni wọ́n ń ṣe láti pé kí ìlú kó tẹ̀síwájú. kábíyèsí ǹjẹ́ ọ̀tá tàbí alátakò wà? Wọ́n ní òwe kan sọ pé kò sí bí a ṣe lè mọ́rìn ní ayé yìí kóríwa kí ó má mì. ṣùgbọ́n àwọn tá à ń sọ ni pé ó bá lẹni tó yẹ pé bóyá ó ní ìkùnsínú ọkàn àbí ìkejì, à ń fàsìkò yìí rọ̀ wọ́n pé ìyàwó alájọ ní ìlú Ìkòyí o, kàn jẹ́ ká jọ gbé, tó bá ti gbé tèmi gbé ìlú wa túbọ̀ máa tẹ̀síwájú. Nílùú ibòmíì ju ìlú Ìkòyí, ibẹ̀ ni orísun wa, ibẹ̀ náà là ń padà sí. ojú bá kàwé lọ, bá lọ Sókótó, bá lọ Germany, bá lọ sí Paris, bá lọ gbogbo ẹ̀ tí Ọlọ́run dẹ̀ ti ṣe pé ìrọ̀ àwa ẹ̀ka ti lọ sí gbogbo ẹ̀ náà, àti dé Amẹ́ríkà, àti dé Germany, àti dé gbogbo Europe, àti dé Israel, dé gbogbo ẹ̀ náà, kí bọ́lá padà sí náà orísun wa. Nítorí pé odò tó bá gbàgbé orísun, a gbọ́dọ̀ sọ inú ààfin la wà yìí. Àmọ́dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ wa tó wà nílùú òyìnbó, torí wọ́n ń ṣe gudu méje yàyà mẹ́fà, àtàwọn tó wà lẹ́kọ̀ọ́ nílé gbogbo ẹ̀, gbogbo wọn ń gbárùkù tì mí tí ìlú ti ń lọ déédé, tí àlàáfíà dẹ̀ ń jọba. kábíyèsí ẹ má bínú, ó di dandan kí mo fẹ́ bi yín ní ìbéèrè. bẹ́ẹ̀ ṣe jẹ́ ẹni tó gbajúmọ̀, tó gbáfẹ́, tọ́lọ́run sì fi ẹwà tó fi jí kì í, bó lẹ ṣe ń ṣe tẹ̀ fi ń manage láti lè cope? Láàkọ́kọ́ náà máa kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tí ó fún mi, torí pé gbogbo nǹkan láyé yìí Ọlọ́run ni ó máa ń kọ́yàn mọ́ ṣe. Bí wọ́n ṣe pè mí kí n wá jọba ìlú mi, mo rí pé wọ́n rí pé mo jẹ́ ẹni tí wọ́n lè ìjọba náà jẹ́ kán pè mí. It's like I don't know how to say it, wọ́n pè ní yeoman's job, pé kán pè yàn kó wá ṣiṣẹ́ fún ìlú ẹ̀. Bàtà jẹ́ pé ìlú yìí náà ni mo dẹ̀ ti rí gbogbo àǹfààní tó bá ní ká ṣiṣẹ́ fún ìlú mi náà, tí mo lè ṣiṣẹ́ fún ìlú onílùú nígbà tí mo wà níṣẹ́ ìjọba tí ìlú wọn ń tòrò gẹ́gẹ́ bí ọlọ́pàá. Mo ṣiṣẹ́ mopo how many years, mo ṣe ní Nàìjíríà, mo lọ peacekeeping lọ́pọ̀lọpọ̀ Yugoslavia, ní gbogbo oríṣiríṣi ìlú, Haiti, gbogbo ẹ̀ a lọ káàkiri, a bá wọn ṣe ìlú wọn, ó dẹ̀ tòrò. Ogun wà ní Sierra Leone, ogun wà ní Liberia, a lọ síbẹ̀. Boko Haram, a lọ, a bá wọn ṣètò ìlú wọn, ìlú wọn tùbà ó tùṣẹ́. A lọ sí Benue, a bá wọn ṣètò ìlú wọn, ó tùbà ó tùṣẹ́. Tí ìlú mi bá pè mí, mo rò pé pẹ̀lú ògo Ọlọ́run àti oore ọ̀fẹ́ tọ́lọ́run fún mi tí mo lọ sí gbogbo ibi tí mo lọ, tí mo dé láti àlàáfíà, pẹ̀lú gbogbo ọgbọ́n àti ìmọ̀ tí Ọlọ́run fún mi láti àwọn ìrírí ayé tọ́lọ́run jẹ́ kí n rí wọ̀nyẹn, they call it experience. So n bá wá mú lò fún ìlú mi, mi ò rò pé ó burú jù. Ṣùgbọ́n nípa pé mo fẹ́ káàkiri bóyá business mi ni àbí mo fẹ́ lọ rí àwọn èèyàn mi nílùú òkè òkun ni, mo dúpẹ́ pé mo ní àwọn tó jẹ́ capable hands nílé, àwọn bíi àwọn afọbajẹ, àwọn olóyè, wọ́n dúró déédé, kò rẹ̀ sí nǹkan tó ń lọ nílùú tí wọ́n níbi tó mi létí, bóyá mi ò sáré lọ fún iṣẹ́ mi ni o àbí báwo bó ṣe rí nìyẹn. kábíyèsí ẹ wá súre pẹ̀lú ẹnu àṣẹ lóko àwọn baba ńlá yín fún gbogbo ọmọ ìlú Ìkòyí nílé lóko. Kété ọmọ Ìkòyí hàn ló kó rìnrìn àjò mú kí o kí n nílò òyìnbó ní Germany, ní Amẹ́ríkà, ní London, ní France. Àkèrè oko lérè o, ọ̀rọ̀ ni á dayọ̀ o, ìhàrí jẹ, ìhàrí mu, ìhàrí ná, ìhàrí lò. Kẹrin ìlú ìbẹ́ náà yan kan ìlú ní orílẹ̀-èdè Nàìjíríà, bóyá Èkó ní ìyá ni o, kí Kàfàṣà ni o, kí Ọ̀kẹ́rẹ́ ni o, kí Ẹ̀fọ̀n Alàyè ni o, lágbára Ọlọ́run ìhàkèrè oko wálé o, ìhàgbésájò o. Wọ́n rẹ̀ dúpẹ́ lọ́yàn olóyè mi hàn, kàn mú kàn jẹ́ òlú, kàn jẹ́ ṣé tùbà, kàn jẹ́ ṣé tò fún mi. Ìlú lé ní omi sí lé ní ọkàn bá ètò kèégún régé, lágbára Ọlọ́run okó àyà o, lágbára Ọlọ́run à ń gbọ́ nìkan sí láàrin ra o. Ìkòyí á tẹ̀síwájú o, kété ọmọ Ìkòyí ọkàn ìlú lókè nǹkan ní Nàìjíríà gbé, lágbára Ọlọ́run àkèrè òkú alẹ́ o, à ń tajú gbé sájò o, oṣù ẹran àtúbà àti aṣíwájú o, à ń tẹ́jú lẹ̀ wọ́lẹ́ o, àríjẹ àrímu àrínà àrílò o, àgbọ̀nà yà ó ràn o. Mọ́ ṣe rántí Ìkòyí sí rere, kàn ń tọ́jú Ìkòyí, kàn ń sí Ìkòyí tó bá àti aṣíwájú, ayé náà àti aṣíwájú o. Kété àwọn olólùfẹ́ Ìkòyí, kàn ìṣọmọ Ìkòyí,
ṣùgbọ́n yẹn sọ Yorùbá ń bẹ̀ yẹn tí wọn kì í ṣe ọmọ Ìkòyí ṣùgbọ́n tó fẹ́ Ìkòyí ní rere lágbára Ọlọ́run olú ayé náà àtúbọ̀ á dára o wọn á máa rí jẹ wọn á rí mu o gbogbo àwọn tí wọn á jẹ́ pé bóyá wọn nífẹ̀ẹ́ Ìkòyí tí wọ́n ń ṣe owó kan kí Ìkòyí kó lè tẹ̀síwájú ilé ayé náà á tẹ̀síwájú o àtàwọn tó gbọ́ Yorùbá gan tó wá ń jẹ oyè ní ìlú Ìkòyí tẹ́lẹ̀ wá ń ṣe sí Ìkòyí kó lè máa tẹ̀síwájú ayé wọn á tẹ̀síwájú o wọn á rí jẹ wọn á rí mu wọn á rí ná wọn á rí lò I pray for all of them who doesn't understand Yoruba language that they will continue to be rich and they move from higher to higher in the name of Jesus. Amen. Those who are our lovers, those are our children, and all Ikoyi Ekiti indigenes, both home and abroad, or in the diaspora. I pray for them in the name of the first Onikoyi of Ikoyi, Ọba Bakumba, Ọba Sero, Atore Ogundo, Orinokorodo Kogusi. Lágbára Ọlọ́run, you continue to make to excel in all your profession in the name of Jesus. Amen. Alálẹ̀ ilẹ̀ yìí àtúbọ̀ àdúrà tì ní o ní àṣìṣe o ó dáṣẹ́ o ó dáṣẹ́ o ó dáṣẹ́ o àṣẹ àgùnbọ̀n rẹ̀ òkú bẹ́ẹ̀. ọmọ Oníkòyí mo lò lò fọyọ ọmọ fọyọ fọfèrè ó dẹ ọmọ àṣeyàn gbàsúlẹ̀rẹ̀ kábíyèsí wà jẹjẹrẹ wájú lọ ọmọ anyúmọ̀tàyà ṣẹ̀rí àpé ọṣà ìkọ́rọ́kọ́rọ́ kù sọ̀rọ̀ yẹn kábíyèsí àṣà pẹ́lẹ́run bàtà pẹ́lẹ́sẹ̀ ṣèṣe ìṣeré èdò ẹ̀yà sí ọ lẹ́run wá àṣìṣe wá àṣùlẹ̀ ọ̀ olóńgbà rẹ̀ bàmá ẹ̀ṣẹ̀ mọ́ lọ́kọ́ bẹ̀rẹ̀ sílẹ̀ jagun mọ́ra ẹgbọ́gbẹ́ tòròmí lábìyẹ́ jagun ẹ̀mẹ̀ mọ́ kọ́ba ti bọ́mọ ṣe é ti na gbé kọ́ lọ́mọ òkòròkòrò ọ̀nà láké sọ kábíyèsí wà pẹ́ lórí oyè rẹ̀ ọmọ ṣe. a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí YouTube channel yìí ẹ̀yin tẹ́ máa ń comment tẹ́ máa ń like tẹ́ ẹ máa ń share àwọn videos wa ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button kẹ́ ẹ bá wa subscribe kẹ́ ẹ lè máa ń láǹfààní láti wo àwọn oríṣiríṣi fídíò tá à ń jù sórí àtẹ ìkànnì yìí. ẹ jẹ́ kí n sáré fi ìròyìn ayọ̀ yìí tó yín létí kí n tó kúrò lórí ètò ìfinally lénìí ilé tuntun kan tí wọ́n ṣẹ̀ kọ́ parí nílànà ìgbàlódé ó wà fún títà nílùú Adó Èkìtì Remi Johnson Estate ó wà nífẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Pastoria lọ́nà Ìkẹrẹ́ nílùú Adó Èkìtì wọ́n ti kọ́ ilé yìí parí nílànà tìgbàlódé gbogbo nǹkan pátápátá tó jẹ́ tìgbàlódé tó yẹ kó wà nù ilé ló wà nù ilé náà mini duplex ní pẹ̀lú yàrá mẹ́rin àti extension room and parlour self-con lọ́wọ́ ẹ̀yìn nínú compound tó dáa gbogbo àwọn nǹkan mèremère ìgbàlódé tó yẹ kó wà nù ilé fully furnished ni tó kàn jẹ́ wípé kẹ́ẹ̀kan moving yàtọ̀ sí àga àti àwọn aṣọ pẹ̀lú bẹ́ẹ̀dì yín nìkan tẹ́ ẹ máa kó wọlé wọ́n kọ́ ilé yìí fún gbígbé àti fún commercial ẹ lè máa fi ṣe service apartment tàbí hòtẹ́ẹ̀lì tàbí hospital tàbí ohunkóhun tẹ́ ẹ bá fẹ́ lò fún ẹ tún lè gbé eléyìí tẹ́ fi máa ń kó owó fáwọn èèyàn wípé kán bá yín kọ́lé tó sì jẹ́ pé wọ́n máa lù yín jìbìtì ready made nílé yìí wọ́n ti kọ́ síbẹ̀ ní àyíká tó dáa fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí ọ̀rọ̀ ilé yìí tẹ́ bá nífẹ̀ẹ́ láti rà 0703 105 1831 nọ́mbà tẹ́ pè sí nìyẹn 070 3105 1831 tàbí 081 34 111 375 081 34 111 375. like I said kò tán síbẹ̀ ìkejì rèé tó tún wà pẹ̀lú ẹ̀ ìyẹn ni room and parlour self-con. Olúwọmọ la fẹ́ máa gbọ́. Olúwọmọ Federation.